Ẹ káàárọ̀ gbogbo ilé. Ṣé gbogbo iná ni ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ nílé ṣe Sunday Igboho? Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ni mo fẹ́ fọ̀rọ̀ yìí bá wí. Mo dẹ̀ fẹ́ kó débi tí ó yẹ kó dé. Mo fẹ́ rí kó rìn jìnnà kọjá bí mo ṣe ṣe lọ. Nítorí mo dákẹ́, mo wo àgbékalẹ̀ ọ̀rọ̀ tí mo lè gbé kalẹ̀. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, a ní ògùn náà kan tó ń tanná fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, olóyè Sunday Igboho, láti máa jà fẹ́tọ́ ọmọ ènìyàn, láti máa jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, láti lè jẹ́ kí ilẹ̀ Yorùbá lè dúró bó ṣe yẹ kó dúró. Ẹ̀yin ọba yìí náà lè wá padà lọ gbowó lọ́wọ́ wọn olóṣèlú kí wọ́n lè lọ ba ilé Sunday Igboho jẹ́, kán lè ba dúkìá ẹ̀ jẹ́. Gumi wà ní North. Gumi ọmọ Fúlàní ni. Ó mọ àwọn X-Man, ó mọ àwọn Boko Haram, ó ń bá àwọn Boko Haram negotiate, ó ń bá àwọn Boko Haram jókòó 1-to-1. Àwọn ọmọ Aláwùsá, àwọn Fúlàní ò lọ mú o. But ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin wá ta ọmọ títí yín pé kán wá pa, pé kán lọ attack ẹ̀ kí wọ́n pa. Olúbàdàn fún Ìbàdàn. Ṣéun tẹ́ fẹ́ ṣe náà rèé. Aláké ọ̀fọ̀ Ẹ̀gbá, ṣéun tẹ́ fẹ́ ṣe náà rèé. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ṣéun tẹ́ fẹ́ ṣe rèé. Ṣéun tí ẹ fẹ́ dánwò rèé. Ọwọ́ ní ká dákẹ́, wọ́n ní ká má sọ̀rọ̀ sóhun ọba. Gumi wà ní North tó ń negotiate pẹ̀lú àwọn X-Man, àwọn bandits, àwọn Boko Haram. Tí ìjọba rí wọn báyìí, tí ìjọba rí báyìí pé Gumi ń lọ bá àwọn apàyàn, wọn gbé Gumi, wọn bá ṣe anything. Àwa wá sọ pé àwọn ò fẹ́ Fúlàní ajínigbé apànìyàn lórí ilẹ̀ títí wa. Ẹ̀yin ọba wa sọ pé ẹ̀yin fẹ́. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ sọ pé ẹ fẹ́ bẹ́ẹ̀ kí wọ́n máa pa ènìyàn yín. Ìtumọ̀ ohun tẹ́ ń wí fún wa nìyẹn. Wípé kí wọ́n pa gbogbo aráàlú nítorí ti Tinubu. Kí Tinubu lè dórí àléfà bàbá ẹ̀. Orí oyè bàbá lákú bàbá ẹ̀ tó fi sílẹ̀. Kí Tinubu lè lọ jà àléfà bàbá ẹ̀. Ọba Olúbàdàn fi Ìbàdàn, ẹ gbé Tinubu mọ́ra, ẹ sọ pé Tinubu lẹ́yìn fòtì fún lẹ́ dìbò fún. Ẹ wá ẹjọ́ kórìbòtó, ẹjọ́ gbìmọ̀ pé tó tí ẹ bá ti mú olóyè Sunday Igboho kúrò nílẹ̀, ohun tó ń rùn là kó ńlẹ̀ ìrọ̀lẹ́ pa. Gbogbo èèyàn ọba yẹn pátápátá, ẹ̀yin òkú la máa ń jàkàrà ẹ̀ ní kádùn. Gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ jẹ́ pé ẹ̀yin náà lẹ pa Abíọ́lá, ẹ̀yin lẹ pa gbogbo olórí ìlú nílùú, ẹ̀yin ló ń fún lówó, ẹ̀yin lẹ gba owó okú Abíọ́lá àti tó ti kú nínú yín àti tó ọmọ ẹwà lórí àléfà lónìí, gbogbo yín ẹ ní kẹ́yìn ọdún yìí. Ẹ̀yin ọba olórí burúkú, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátá láì yọ ẹnìkan kúrò nínú yín, olórí burúkú ni yín. Mo ti bu yín lẹ́ẹ̀kan sí. Gbogbo ọba ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ látorí ọba Aláàfin of Ọ̀yọ́ àti ọba Olúbàdàn àti Ìbàdàn, kò ní àtúbọ̀tán gbogbo yóò ní dá. Ẹ̀yin olórí burúkú ọba yìí, ẹ̀yin ń ta èèyàn títí yín, ẹ̀ ń tà fún Fúlàní, ẹ̀ ń tà nítorí ti Tinubu apàyàn ayákìlà. Tinubu ló pa Chief Williams. Mo sọ lé ní anybody debunk ẹ̀. Ahmed Tinubu ló pa Williams, Wọlé Williams tọ́jọ́ fọ́ọ̀tì fún gọ́vnọ̀. Lórí ìwà orí burúkú yìí. Gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá tẹ́ ń talẹ̀ Yorùbá,
àtúbọ̀tán gbogbo yín ò ní dá o. Gbogbo yín pátápátá àtúbọ̀tán yín ò ní dá. Nítorí ẹ ti fi wọ́n ó pé olórí burúkú máa lè ó ní gbogbo èèyàn balẹ̀ Yorùbá. Gbogbo yín pátá láì yọ ẹnìkan kúrò níbẹ̀. Àfi tó bá dá nínú yín nìkan tí ó support gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí, òun nìkan ni mo yọ kó ńbẹ̀ tí mo mórúkọ yín, bọ̀ mo general gbogbo yín pátá tẹ́jọ́ balẹ̀ Yorùbá àtúbọ̀tán yóò ní dá tẹbí tará tọmọtọmọ tájátájá ti gbogbo ń tẹ́ ní ti gbogbo dúkìá yín àtúbọ̀tán yóò ní dá. Àfi tó bá jẹ́ pé ohun tí à ń jà fún kílẹ̀ Yorùbá lè nísinmi, kílẹ̀ Yorùbá lè nífọ̀kànbalẹ̀, kílẹ̀ Yorùbá lè kí aráàlú lè rìn lọ́sàn, káràlú lè rìn lóru, káràlú lè lọ sọ́jà, káràlú lè lọ síbikíbi. Àfi tó bá jẹ́ pé kì í ṣe ohun tí gbogbo ẹni tó ń ṣe agitator àti àwọn tó ń jà fún self determination, àfi tó bá jẹ́ pé kì í ṣe ohun tó gbé dání nìyẹn. Òun nìkan lè máa bọ́ nínú ìyà Ọlọ́ba nínú ọdún yìí. Kọ́dún yìí tó parí gbogbo èèyàn balẹ̀ Yorùbá tẹ́ ẹ wà nínú pé ẹ lọ gbé Sunday Igboho, tẹ́ ẹ finúfẹ́ dọ̀, tẹ́ ẹ support Tinubu látara pé kẹ́ ẹ lè gbé Sunday Igboho, gbogbo yín pátápátá ẹ ní fọ́ọ̀rọ̀ rí kú. Gbogbo yín pátá láti inú ọdún yìí, láti àsìkò yìí lọ, èmi fẹnu ara mi sọ, mo fi gbogbo ẹnu ọmọlẹ̀ Yorùbá tí wọ́n support Yorùbá nation, mo fi gbogbo ẹnu wọn sọ, gbogbo èèyàn balẹ̀ Yorùbá tẹ́ ẹ wà nínú aburú, tẹ́ ẹ wà nínú ìkà, tẹ́ ẹ wà nínú pé kílẹ̀ Yorùbá lè bàjẹ́, gbogbo yín pátá ẹ ní fọ́ọ̀rọ̀ rí sùn. Gumi wà ní north tó ń jayé ọlọ́ba tí ó wà tó ń kó ìbọn, tó ń lọ kóúnjẹ fún bandit, tó ń lọ kóúnjẹ fún àwọn Boko Haram, tó ń lọ kóúnjẹ fún àwọn Iceman, tó ń negotiate pẹ̀lú wọn. Ìjọba àpapọ̀ rí àwọn ọba ilẹ̀ north wọn ò ní kó lọ mú. Ọmọ Muhammadu Sheriff, gbogbo ọba ilẹ̀ north náà mọ Muhammadu Sheriff, former governor Borno, pé òun ló dá Boko Haram múlẹ̀. Buhari mọ̀ wípé òun ló dá Boko Haram múlẹ̀, wọn ò débẹ̀ lọ mú o. Àwọn ọba ilẹ̀ Haúsá ò sọ pé àwọn ẹ̀mí ilẹ̀ Haúsá wọn ò ní kọ́kọ́ lọ mú o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lẹ wá support pé kí wọ́n lọ attack ilé Sunday Igboho. Gbogbo ọba pátápátá tẹ́ ẹ lọ́wọ́ nínú ẹ̀. Gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ lọ́wọ́ nínú ẹ̀. Wọlá orí kọ̀ọ̀kan tó wà nínú ìdààmú nílẹ̀ Yorùbá lónìí, wọlá orí kọ̀ọ̀kan tó wà nínú ìpànínìke nílẹ̀ Yorùbá lónìí, wọlá orí kọ̀ọ̀kan tí wọ́n ò rórun sùn, tí wọ́n ò rórun sùn, tí wọ́n ò rón jẹjẹ, gbogbo ọba ilẹ̀ Yorùbá kí ìdààmú gbígbóná, ikú gbígbóná kó bẹ̀rẹ̀ sí máa tọ́ sí gbogbo yín ní kọ̀ọ̀kan láti inú ọdún yìí, látàsìkò yìí lọ. Ẹ dà wá, ẹ dẹ̀ fi wọ́n wá pé ẹ dà wá. Ẹ bá mi share ẹ dákun, ẹ bá mi share program yìí, ẹ bá mi share kó débi tó yẹ kó dé, ẹ share kí mọ̀ pé ẹ ń share. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin aráàlú, ṣé ẹ rán wọn tẹ́ fi ṣaṣíwájú, ṣé ẹ rán wọn tá fi ṣe ọba, ṣé ẹ rán wọn tá fi ṣe aṣíwájú, ṣé ẹ rán wọn tá fi ṣe ọba. Ẹ jẹ́ ká jọ gbé sí làákàyè. Gumi ń bẹ ní nọ́ọ̀tì tí Buhari mọlé ẹ̀, tí gbogbo ọba ilẹ̀ Haúsá, gbogbo governor north wọ́n mọlé ẹ̀. Wọ́n mọ̀ pé ó ní àṣepọ̀ pẹ̀lú àwọn Boko Haram. Wọ́n mọ ilé Muhammadu Sheriff, former governor Borno State. Wọ́n mọ̀ pé òun ló dá Boko Haram sílẹ̀. Gbogbo èèyàn ló mọ̀ pé Buhari òun ló dá bandit sílẹ̀ àtàwọn Iceman. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wá support pé kán lọ mú ọmọ títí yín. Ẹni kán lọ mú Sunday Igboho, kán lọ attack àti gbogbo dúkìá ẹ̀kọ́ bá dúkìá jẹ́. Wọ́lá bí dúkìá Sunday Igboho ṣe ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́lá àníyàn tí Sunday Igboho fi ń ṣe gbogbo ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátá tẹ́ lọ́wọ́ nínú ẹ̀. Ẹ ní sùn kẹforí rọrí. Wọ́lá Al-Qur'an níwájú Ọlọ́run ọba. Gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá
tó ní ọwọ́ nínú ẹ̀ pé kí wọ́n lọ attack ilé Sunday Igboho ní aago 2 òru àná gbogbo yín pátápátá ikú gbóná ní kẹ́ máa kú. Ìyẹn pé tẹ̀ nífẹ̀ẹ́ wa. Ẹ wá torí Tinubu lásán nítorí Tinubu ayakila nítorí Tinubu apa ènìyàn. Ẹ wá ń tala Yorùbá dànù lẹ́lẹ́kejì. Ẹ fẹ́ tala ẹ kọ́kọ́ pa ògo ilẹ̀ Yorùbá ẹ pa MKO Abiola gbogbo yín lẹ jẹ nínú ọlá ẹ̀. Gbogbo yín lẹ Abiola tọ̀ sí láì fún yín pátá. Gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá ni MKO Abiola tọ̀ sí láì fún yín pátápátá. Tí ó sẹ́ni tó jẹ nínú ẹ̀. Ẹ̀yin lẹ padà pa Abiola dànù. Ẹ̀yin lẹ gbowó òkú ẹ̀. Ọlọ́run ọba sùúrù ẹ̀ ti pọ̀jù. Irú sùúrù ló wá ní. Ìwọ Ọlọ́run ọba jẹ́ kí ìdájọ́ bẹ́ẹ̀ lórí àwọn arábí yìí. Gbé ìdájọ́ dìde lórí àwọn arábí yìí. Bí o ṣe gbé ìdájọ́ dìde lórí Fáráò tó pa Fáráò run pẹ̀lú gbogbo ìran ẹ̀. Ìwọ ọba Ọlọ́run ọba mo bẹ̀ ẹ́. Mo pè ẹ́. Gbé ìdájọ́ dìde lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn olóṣèlú tó ń dalẹ̀ Yorùbá nú tí wọ́n ń palẹ̀ Yorùbá tó ń palẹ̀kùn. Ìwọ Ọlọ́run bá gbé ìdájọ́ ẹ̀ dìde. Gbé ìdájọ́ ẹ̀ dìde ní kíákíá ní mọ́sámọ́sá ní wàrà ìṣẹ̀ṣà. Mo fi ọlá gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ń bẹ nínú wàhálà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fọlá ọmọ Yorùbá tó ń bẹ nínú ìpánìkì lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fọlá ọmọ Yorùbá tí wọ́n ń sin Ọlọ́run bá láàárọ̀ lálẹ́ tí wọ́n ní sinmi lónìí. Ìwọ Ọlọ́run bá gbé ìdájọ́ dìde lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá kí wọ́n máa sunkún pẹ̀lú ọmọ látòrí ọ̀rọ̀ ọmọdọ́mọdọ́mọ ọba kí wọ́n máa jáde láyé látàsìkò yìí lọ. Ẹ wá múlẹ̀ Yorùbá ń bàjẹ́. Ẹ múlẹ̀ Yorùbá ń bàjẹ́. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣẹ̀yìn yín. Gbogbo tó ń ṣẹlẹ̀ nílé Sunday Igboho lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá. Kọ́lọ́n wá wọ láàánú ẹ wọ lọ́rùn tó máa rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí kóòrùn yìí tó wọ̀ padà wọ lọ́rùn tó máa rọ̀ ní Nàìjíríà tó ràn lọ́wọ́ báyìí tó ràn bí iná báyìí tó bá ń kọ̀yìn lórí tó ń kọ̀yìn látàrí tẹ̀sí ń gbatẹ́gùn sára nínú ayé lónìí wọ lá wákàtí ọ̀wọ̀ yìí gbogbo tí mo ń sọ lẹ́nu kó di àṣẹ kí gbogbo yín bẹ̀rẹ̀ sí máa jáde nínú ayé kí ẹ máa jáde pẹ̀lú ikú gbóná àtẹ̀yìn àtọwọ́ ọmọ yín àtolórí inú yín àti gbogbo àwọn ọmọ ọ̀dọ́ nílé yín àti gbogbo nǹkan tó mí nínú ilé yín. Ilẹ̀ Yorùbá bàjẹ́ ẹnìkan wá kówó ẹ̀ ẹnìkan gbára ẹ̀ lẹ̀ àwọn ọmọ Yorùbá kan gbára wọn lẹ̀ wọ́n kóra jọ wípé a fẹ́ gba ilẹ̀ Yorùbá kò nínú ẹrú a fẹ́ jẹ́ kẹ́yìn ọba káṣẹ máa bẹ lórí àwọn yín. Ẹ wá ní ẹ̀yin òǹṣà láṣẹ pé àwọn olóṣèlú la láṣẹ bí àwọn olóṣèlú tó ń darí wa tí wọ́n bà ayé wa jẹ́ la láṣẹ ẹ wá sọ̀pọ̀tì Tinubu wípé kó lọ gbé olóyè Sunday Igboho gbogbo bó ṣe délé Sunday Igboho lónìí kò sí tí Tinubu mọ̀ ń bẹ̀. Mo wá bẹ lọ́wọ́ ọba lónìí mo bẹ lọ́wọ́ ọba tó lọ́jọ́ òní káṣe bá ń bẹ nínú ẹnu mi lónìí kí ilé òní yìí tó mọ́ kọ́lọ́n dákun kọ́lọ́n kí àìnira kí àìsàn tí ò ní ògùn kó wọnú ara Tinubu Alhaji Ahmed Bọ́lá Ahmed Tinubu àìsàn tí ò ní gbádùn tó máa jókòó látòní lọ tí àfi tó bá sí àṣẹ lẹ́nu mi nìkan ló kù kí ìnira tó tóbi tí ò ní àbàwọ́n kó wara Ahmed Tinubu lọ láti àsìkò yìí lọ èyí tó bá ń bẹ lára ẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa gbòdì kárẹ̀ bẹ̀rẹ̀ sí máa gbogbo balẹ̀ Yorùbá pátá tẹ́ ẹ ní ọwọ́ nínú ẹ̀ nínú pé kọ́ lọ ilé Sunday Igboho gbogbo yín lónìí omi ara yín ó ti di èèwọ̀ fún yín ẹ̀jẹ̀ ara yín ó ti di èèwọ̀ fún yín ẹran ara yín ó ti di èèwọ̀ fún yín ìgbésẹ̀ yín lónìí ó ti di ìnira fún yín gbogbo balẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ jọ jókòó pẹ̀lú Ahmed Tinubu àti gọ́vnà gbogbo ilẹ̀ Yorùbá lónìí kò aláìtàlá ṣùgbọ́n di láwà tààrà ká tó rí ọ̀sẹ̀ kan gbogbo wọn yóò máa jáde láyé mo fi gbogbo ẹni sọ́ni ká tó rí ọ̀sẹ̀ kan gbogbo yín máa jáde láyé ní kọ̀ọ̀kan báyìí òun lọ́mọ wọn yọ ìkọ̀ọ̀kan báyìí òun lọ́mọ wọn yọ ẹ lọlé ẹni tó ń jàjàgbara fún gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba yìí kò ní da fún yín gbogbo balẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ lọ́wọ́ tẹ́ ẹ kórìbìtì tẹ́ ẹ papọ̀ tẹ́ ẹ ní kí wọ́n lọ dalé Sunday Igboho rú pé kí wọ́n lọ mú Sunday Igboho ní òye
pé kí wọ́n lọ pa Sunday Igboho àti gbogbo tó ní àti dúkìá ẹ̀ látòní ìlọ wọ́n lásìkò ìlọ wọ́n láòrùn tó ń ràn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá tí wọ́n ti pa ní ìfọ̀nàfọ̀ṣù wọ́n lá gbogbo ọmọ kékeré tí wọ́n ti pa ní ìfọ̀nàfọ̀ṣù wọ́n lá àgbàlagbà tí wọ́n ti pa ní ìfọ̀nàfọ̀ṣù wọ́n lá arúgbó tí wọ́n ti pa ní ìfọ̀nàfọ̀ṣù gbogbo ẹ̀mí tó bá ń bẹ lára yín báyìí kó bẹ̀rẹ̀ sí máa yòrò gbogbo àṣẹ tó bá ń bẹ lára yín báyìí kó bẹ̀rẹ̀ sí máa yòrò gbogbo ẹ̀jẹ̀ ara yín pátá kó di ọ̀tá yín gbogbo mi ara yín lónìí kó di ọ̀tá yín gbogbo ìgbésẹ̀ yín lónìí kó bẹ̀rẹ̀ sí máa bí ara yín nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tẹ̀ ní ọwọ́ nínú ẹ̀ pé kí wọ́n lọ gbé Sunday Igboho àti wọ́n tó gbọ́ tó lè sọ pé òun tẹ́fẹ́ ṣe yóò dá àti wọ́n tó fọwọ́ sí pé kọ́ lọ gbé gbogbo yín pátá àfi tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ò sí lára ìnira àfi tó bá jẹ́ pé ọmọ Yorùbá ò rí ìnira lọ́wọ́ báyìí àfi tó bá jẹ́ pé ọmọ Yorùbá kọ̀ọ̀kan wọ́n ò sínú ìjìyà lọ́wọ́ báyìí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá ìnira yóò bẹ̀rẹ̀ sí máa jẹ́ titi yín adé orí yín yóò di iná ìlẹ̀kẹ̀ ọwọ́ yín yóò di ẹ̀gún bàtà ẹsẹ̀ yín yóò di ìṣó gbogbo ìgbésẹ̀ yín pátápátá ó bẹ̀rẹ̀ sí máa di ìnira láti àsìkò yìí lọ àfi tọ́lọ́run bá ń jẹ́ Ọlọ́run bá mọ́ àfi tó bá yẹ pé kì í ṣe òun ló dá Nàìjíríà àfi tó bá yẹ pé Ọlọ́run yẹn kọ́ òun ló dá Nàìjíríà sí òun ló dá ọmọ Yorùbá tí wọ́n ń pa gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tí ẹ lọ́wọ́ nínú ẹ̀ ìnira ni kó bẹ̀rẹ̀ sí máa jẹ́ titi yín látàsìkò yìí lọ ìnira ni kó bẹ̀rẹ̀ sí máa jẹ́ titi yín látàsìkò yìí lọ ìnira ni kó bẹ̀rẹ̀ sí máa jẹ́ titi yín látàsìkò yìí lọ tí ẹ bá ń gbọ́ràn kétí yín di tí ẹ bá ń ríran kójú yín fọ́ tí ẹ bá ń sọ̀rọ̀ kẹ́ má lè rọ̀rọ̀ sọ mọ́ tẹ́ ẹ bá mí kí mímí yín dínkù gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá mo sọ pẹ̀lú àṣẹ ẹnu mi mo sọ pẹ̀lú gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí ara ni mo sọ pẹ̀lú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti pa ní nọ́ọ̀tì tí wọ́n ti pa tọ́wọ́n Fúlàní ti pa tẹ́sán ti pa gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá pátá tẹ́ ẹ lọ́wọ́ nínú ẹ̀ ikú bẹ̀rẹ̀ sí máa jẹ́ titi lónìí Alájà Ahmed Tinubu gbogbo ẹnu ni mo fi sọ ó ní lọ ọdún kó tó jáde láyé ó ní lọ ọdún yìí ohun tó kù nínú ọdún yìí ìnira ló máa fi lò ó gbogbo ohun tó kù nínú ọdún yìí tó máa lò láyé Alájà Ahmed Tinubu Bọ́lá Ahmed Tinubu àti gbogbo wọn sọpọ́ọ̀tì ẹ ẹ̀mí á bọ́ lára wọn ní ìfọ̀nàfọ̀ṣù àfi tí wọ́n bá pamọ́lẹ̀ Yorùbá nìkan ló kù àbí tí ikú gbóná ò bá pamọ́lẹ̀ Yorùbá nìkan ló kù asáwàjálà gbogbo ète yín wọlá àjọ tí Ọlọ́run bá sọ gbé Ọlọ́run gbé Fáráò dé fíríà Ọlọ́run gbé Ànábì Ìsá dìde Moses pé wọ Moses lọ pa Fáráò lọ pa ogun ẹ̀rún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá tí ẹ ní ọwọ́ tẹ lẹ́sẹ̀ nínú pé kán lọ gbé Sunday Igboho nínú pé kán lọ pa gbogbo àwọn tó ń jàjàngbara gbogbo yín pátá látòní ìlọ kí ni rábẹ̀ ṣe máa jẹ́ titi yín ẹ bá mi ṣe àṣẹ mo need àṣẹ 101 mo need àṣẹ 101 mo need àṣẹ 101 kí ọ̀rọ̀ yìí tó lè lọ sí ìmúṣẹ fún èmi àti yín mo need àṣẹ 101 ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè tó bẹ́ẹ̀ but mo need àṣẹ lẹ́nu gbogbo yín 101 gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọwọ́ sí tẹ́ ẹ lẹ́sẹ̀ sí wípé kí wọ́n lọ lé Sunday Igboho ní òru èní gbogbo ẹ̀yin sójà tẹ́ lọ ẹ̀yin òkú la máa ń jàkàrà ẹ̀ ní bọ̀ ẹ̀ ní délé jíṣẹ́ fún ọmọ yín àti ọkọ yín ìyàwó yín wọ́n ti ní padà rí yín lójúmọ́ gbogbo wọn tó wá rán yín níṣẹ́ náà ó bẹ̀rẹ̀ látòrí Alájà Ahmed Tinubu àti gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá pátápátá àti ẹni tó lọ́wọ́ nú ẹ̀ tó mọ̀ nípa ẹ̀ kọ́dún yìí tó parí kóṣù yìí tó oṣù tá a mú lẹ́ni òní ní 1 July kóṣù yìí tó parí àfi tó wọ Ọlọ́run bá sí lókè mọ́ àfi tó bá yẹ pé òun ṣe ọba adẹ́dà mọ́ àfi tó bá yẹ pé kì í ṣe wọn ló dá gbogbo orí tí wọ́n ń pa ní ìfọ̀nàfọ̀ àfi tó bá yẹ pé kì í ṣe wọn ló sọ nínú Àlùkùránì pé gbogbo ẹ̀dá tí ó bá ti pa ènìyàn ikú náà ni ó tọ́ sí wọn gbogbo ẹni tó ń pa ènìyàn ní Nàìjíríà nínú àwọn olóṣèlú nínú àwọn gọ́fúnà nínú àwọn sínétọ̀ tí wọ́n ní ọwọ́ lẹ́sẹ̀ nínú pé kí wọ́n lọ sílé tí Sunday Igboho àti àwọn ọba ìwọ Ọlọ́run ọba mo bẹ̀ ẹ́ àfi tó bá jẹ́ pé òun ṣe ọba mọ́ àfi tó bá jẹ́ pé òun ṣe Ọlọ́run ọba mọ́ àfi tó bá jẹ́ pé òun ṣe ọba adẹ́dà mọ́
tó ẹ kọ́ lọ́wọ́ bá sì ní ẹ tó sì jẹ́ pé àṣẹ sì ń bẹ lẹ́nu ẹ tó sì jẹ́ pé kún fáyà kún máa bẹ kó sì ń bẹ sí bẹ lẹ́nu ẹ gbogbo wọn tá a dárúkọ yìí kí oṣù yìí inú oṣù tá a wà yìí kẹ́mi bẹ́ẹ̀ sì máa bọ́ lára wọn pẹ̀lú ìnira. Àwọn Boko Haram ó wà ní north, àwọn bandit ó wà ní north, àwọn herdsmen ó wà ní north, àwọn ìjọba ọba ibẹ̀ ò sọ pé kí wọ́n lọ pa wọ́n, àwọn ọba ibẹ̀ kò ní kí wọ́n lọ pa ẹnìkankan nínú wọn, bọ̀tẹ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin ní kí wọ́n lọ pa ọmọ títí yín, ẹ̀yin ní kí wọ́n lọ pa ẹ̀jẹ̀ yín, ẹ̀yin ní pé tẹ́ ẹ̀ bá rí mú ẹ pa tàbí kẹ́ mú lóye. Gbogbo ọba Yorùbá pátá tó lọ́wọ́ nínú ẹ̀, tó lẹ́sẹ̀ nínú ẹ̀, èyí tó gbọ́ nínú ẹ̀, èyí tí wọ́n jọ ṣe mítìnì nínú ẹ̀, àti gbogbo olóṣèlú, ìwọ Ọlọ́run ọba wọlá pé wọ́n lọ lọ́run, ìwọ ló dáyé, ìwọ ló dọ́run àti gbogbo tó bẹ nínú ẹ̀. Kún fáyẹ̀ kún ẹ máa bẹ kó sì máa bẹ bẹ́ẹ̀ ló fi dáa. Tó bá yẹ pé wọ́n náà fún ara Ọlọ́run ọba, àfi tó bá yẹ pé o ti contradict ara ẹni kù, àfi tó bá yẹ pé wọ́n Ọlọ́run Allah Jehovah, àfi tó bá yẹ pé o ti contradict ara ẹ, tó bá yẹ pé o contradict ara ẹ lórí wípé gbogbo ẹ̀mí kẹ́mí tó bá pa pẹ̀lú ìnira àtàwọn tó pa wọ́n àtàwọn tí wọ́n pa àtàwọn tó rán sí wọn pé o ò ní fọ àṣà foríjì fún wọn, àwa bẹ́ẹ̀ pé kò foríjì wọn, jẹ́ kán jáde kó nínú ayé yìí. Àfi tó bá yẹ pé kí o ń ṣe Ọlọ́run ọba mọ́, àfi tó bá yẹ pé o sì nípò ọlá mọ́ àbí o sì nípò ipò àṣẹ mọ́, àfi tó bá yẹ pé àníyàn tí Sunday Igboho fi ń ṣe nǹkan tó ń ṣe yìí ó ń ṣe nítorí ẹ̀mí ara ẹ̀ àbí ó ń ṣe nítorí nǹkan kan nìkan ló kù. Bàbá yẹ pé ń ṣe ló ń ṣe nítorí ọmọ Yorùbá, bàbá yẹ pé ń ṣe ló ń ṣe nítorí gbogbo ẹ̀mí tó ń pa, bàbá yẹ pé tòótọ́ ni Sunday Igboho ń sọ ohun tí Sunday Igboho ń sọ lẹ́nu wípé ìdí tóun ṣe ń jà, ìdí tóun ṣe ń ṣe bó ṣe ń pa àwọn ènìyàn ọ̀hún, bó ṣe ń ní àwọn ènìyàn lára lòun ṣe ń ṣe tó ṣe, tó yẹ pé ní tòótọ́ ìdí tí Sunday Igboho ṣe ń ṣe nìyẹn. Mo bẹ lọ́wọ́ ọba nínú àánú ẹ̀, nínú títóbi ẹ̀, gbogbo àwọn tó lọ́wọ́ nínú ẹ̀ tí wọ́n mọ̀ nípa ẹ̀, ìwọ Ọlọ́run bá dákun gbẹ̀mí lára wọn kí oṣù yìí tó parí. Èní ní June 1, July 1, gbogbo ọba tí wọ́n lọ́wọ́ nínú ẹ̀, tí wọ́n lẹ́sẹ̀ nínú ẹ̀, tí wọ́n fọwọ́ sí pé kí wọ́n pa ilẹ̀ Yorùbá run, pé kọ́ pa ilẹ̀ Yorùbá run, bẹ́ẹ̀ ṣe pa Bíọ́lá, bẹ́ẹ̀ ṣe pa Bọ́lá Ìgè, tẹ́ ẹ pa Fúnṣọ́ Williams. Ìwọ Ọlọ́run bá dákun tó bá yẹ pé ìwọ Ọlọ́run bó ṣe ń bẹ ń bẹ, bóyá ní tòótọ́ Ọlọ́run bá ní ẹ́, ìwọ ló dá sánmọ̀ àti ilẹ̀ fún ìjọ méje, ìwọ ló dá sánmọ̀ méje, ìwọ ló dá ilẹ̀ méje, ìwọ ló dá gbogbo ẹ̀dá, tó bá yẹ pé ìwọ ni gbogbo àwọn tó lọ́wọ́ nínú ẹ̀ láti ìní ìlọ. Èní ni July 1, èní ni July 1, kẹ́mi bẹ́ẹ̀ sì máa bọ́ lára gbogbo wọn. Àfi tó bá yẹ pé òun ṣe Ọlọ́run nìkan kù. Mo mọ̀ pé Ọlọ́run bá ní ẹ́, mo dẹ̀ mọ̀ pé ó ń bẹ nínú tẹ́ ẹ, mo mọ̀ pé ò nífẹ̀ẹ́ sáwọn tó ń pa, inú òdùn sẹ́jẹ̀ tó ń ta kalẹ̀, wẹ́ pé ní tòótọ́ ni, jẹ́ kí ìdájọ́ èdè látàsíkò yìí lọ, gbé ìbínú ẹ̀ dìde lórí gbogbo ọmọ Yorùbá tí wọ́n wà nínú ikú, inú group tí wọ́n ní kó máa pa ènìyàn. Alhaji Ahmed Tinubu ó ti ṣe tẹ́ báyìí, ó ti ṣe tán, ó ti gungi, ó ti gùn kọjá orí ewé, ó ti gun ọ̀dán kọjá ibi tó yẹ kó gùn mọ́. Àfi tó bá jẹ́ pé ó sùnmọ́jú èní yìí o, Alhaji Ahmed Tinubu àti gbogbo ọba ilẹ̀ Yorùbá, àfi tó bá jẹ́ pé ẹ sùnmọ́jú àárọ̀ èní, ẹ fojú korun, àfi tó bá jẹ́ pé ẹ jí láàárọ̀ yìí kẹ́ẹ̀rí ilé ayé báyìí, tó bá jẹ́ pé ẹ sùn ẹ jí ẹ dẹ̀ fomi wẹ̀ láàárọ̀ yìí, ẹ dẹ̀ mú mi, gbogbo ohun tẹ́ bá ti wá ń jẹ látàsìkò yìí lọ kó máa di ìnira fún yín, gbogbo ohun tẹ́ bá mú lásìkò yìí lọ kó máa di ìnira fún yín, gbogbo ohun tí ẹ bá ń ṣe lásìkò yìí lọ kó máa di ìnira fún yín, kí gbogbo aráyé gbọ́ ẹ̀sìn yín, kí gbogbo ọmọ kékeré tí wọ́n ti pa kí wọ́n gbọ́ ẹ̀sìn yín látara ìwà yín, gbogbo ẹni tí wọ́n ti pa látara ìwà ẹ̀yin ọba kí wọ́n gbọ́ ẹ̀sìn yín. Gumi ń bẹ ní north tó ń jayé ọlọ́ba,
àwọn Haúsá dáàbò bò, àwọn Fúlàní wọ́n dáàbò bò, wọ́n ní kó máa báṣẹ́ ọwọ́ ẹ̀ lọ. Wọn ò sì pa, wọn ò sì mú. Mohammed Sheriff ń bẹ́ńbẹ́, wọ́n ní kó máa báṣẹ́ ẹ̀ lọ, kó máa ṣe ohun tó ń ṣe lọ, kó máa pa àwọn ènìyàn lọ. Wọn ò sì mú, wọn ò sì ná, wọn ò sì ṣe nǹkan kan fún un. Ẹ̀yin wá mú ọmọ titi yín, ẹ wá mú èèyàn titi yín, ẹ wá ní ẹ fẹ́ fà lọ́ta lọ́wọ́. Ìwọ Ọlọ́run bá tó lọ́jọ́ òní, ìwọ Ọlọ́run bá tó ní ọ̀la, tó lọ́túnla, wọ́n lájọ́ tó gbé ànábì Musa dìde, tó bá pẹ́ tòótọ́ oníròyìn tá a gbọ́ nípa Fáráò àti Musa, tí ì ṣe pé ẹnìkan kọ̀kọ̀ Kùránì rádaràda lé wa lọ́wọ́, tí ì ṣe pé Báíbù ìyẹn ìwé rádaràda ni, tó bá pẹ́ tòótọ́ gbogbo sórí tá a gbọ́ nínú ìwé méjèèjì yẹn, bí Ọlọ́run ṣe pa Mósè láṣẹ pé ìwọ Mósè dìde lónìí kó lọ pa Fáráò àtọmọ ogun ẹ̀ rẹ́. Ìwọ Ọlọ́run ọba o, àwa bẹ̀ ẹ́ lónìí, afọlá gbogbo ẹ̀mí tó ti jáde ní ìfọ̀nàfọ̀nṣu, gbogbo ọba tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ tí wọ́n dádé sórí, tí wọ́n wọ bàtà, tí wọ́n mú rẹ̀kẹ̀rẹ̀ dání, tó ń kó lẹ̀kẹ̀ wa lẹ̀kẹ̀ sọ́rùn, jẹ́ kí gbogbo ẹ̀bẹ̀ sì máa di ìgbóná fún wọn, jẹ́ kí gbogbo ẹ̀bẹ̀ sì máa di nira fún wọn, tí gbogbo ayé yóò fi mọ̀ pé tó àwọn ọba wo ìṣe ọba mọ́. Èyí tó bá máa ya wèrè nínú wọn tí wọ́n máa gbé lọ sí hospital kó máa ya wèrè, bó bá ṣe ń dádé yẹn kó máa gbóná mọ́ ọ lórí pẹ̀lú ọpọlọ wọn, tó bá ṣe ń wọ bàtà ẹsẹ̀ kó máa ní wọn lára. Ẹ sọpọ́ọ̀tì wa, ẹ ti ní kó lọ mú ẹni tó ti fi gbogbo owó ẹ̀ gbogbo nǹkan ẹ ní wá mú o, ẹ ní rí mú o. Wa isiyamu kurubika lesina kafaru, how yesibituka, how yekituluka, how yerujuka, how yemukuruna, how yemukurula, wallahu le khairu le munkirina. Gbogbo ète yín pátápátá ọwọ́ yín ò ní tẹ̀ Sunday Igboho, kò sì ní tẹ̀ gbogbo àjàngbara fúnlẹ̀ Yorùbá. Àfi tó bá pé ohun tí wọ́n ń ṣe lórí irọ́ ni. Tó bá pé ohun tí wọ́n ń ṣe lórí àbòsí ni. Tó bá pé ohun tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣe nítorí pé kán lè rí nǹkan kan bẹ̀ ni, ọlọ́wọ́ yín máa bà wọ́n o. Bàbá pé ṣe wọ́n ń ṣe nítorí ẹ̀mí tó ń bọ́, bàbá pé ṣe ni wọ́n ń ṣe nítorí ìpa ènìyàn tẹ́ ń pànìyàn, ọwọ́ yín ò ní kẹ́ wọn, ọwọ́ yín ò ní tẹ́ wọn, ọwọ́ yín ò ní tẹ̀yìn. Waj'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan fa'aghshaynahum fa'yabsuru náà, ọwọ́ yín ò ní tẹ́ wọn, ẹ̀ ní rí wọn mú. Bẹ́ẹ̀ bá ní kẹ́ mẹ́ni ọ̀la lẹ́mù, ẹnu báyìí lẹ́dìyẹ máa fi ń pa ìkòrò ojú ọ̀nà, ẹ̀ ní rẹ́nì kankan mú nínú wọn. Ẹ dákun torí t'Ọlọ́run, mi sì ní ààyè ibi tí mo ti lè sọ̀rọ̀ lánàá nígbà tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ṣá ogun ti tó Nàìjíríà báyà, ogun ti tó. Ẹ jẹ́ ká wọlé àwọn ọba yìí lọ, ká máa lọ dáná sun ilé ẹ̀. Gbogbo ààfin ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí wọ́n máa dáná sun. Gbogbo ààfin ilẹ̀ Yorùbá pátá ẹ jẹ́ kí wọ́n mọ̀. Gbogbo ẹ̀yin warrior tẹ́ ẹ wà ní ilẹ̀ Yorùbá pátápátá, ẹ má jẹ́ kí àwọn ọba ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kí wọ́n ní ìsinmi. Gbogbo warrior tó ń bẹ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, ẹ ti fọwọ́ rọrí, ẹ má sun àsùnjù. Ẹ má jẹ́ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé nǹkan ti ń ṣẹlẹ̀. Tó bá dàrú alátùtò, tí ò bá dàrú kò látùtò. Gbogbo ọba máa lè, àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá máa lè ní gbogbo wọn. Ọba Aláké ọmọ àlè ni, ọba Aláàfin of Ọ̀yọ́ ọmọ àlè ni, ọba Lámídì Adédùbú ọba ọmọ àlè ni, ọba Olúbàdàn of Ìbàdàn ọmọ àlè ni. Gbogbo ọba wèrè kan tó wà ní Ọ̀fà ọmọ àlè ni wọ́n. Lẹ́yìn ọba Síkírù Adétọ̀nà ọmọ Àwùjalẹ̀ ti Ìbàdàn nìkan ni mo yọ kúrò ní gbogbo ọba. Mo yọ kúrò bẹ́ẹ̀. Gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá ọmọ àlè ni wọ́n. Gbogbo ẹni mo fi sọ. Ẹ lọ sílé Sunday Igboho, ẹ lọ àtàkì ẹ̀. Ẹ rí pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ rí pé lórí burúkú ni. Ẹ rí pé kọ̀ǹfàmù lórí burúkú ni gbogbo ọba ilẹ̀ Yorùbá. Wọ́n ní má bù yín mọ́, mo dẹ̀ dákẹ́, mo ní mi ní sọ̀rọ̀ sọ́ni kankan mọ́, but mo mọ̀ pé ẹni ègún ni yín. Mo mọ̀ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ọmọ ẹni ègún ni yín. Ẹ̀yin lẹ gbowó Abíọ́lá, kò sẹ́ni tó mọ̀. A mọ̀ lámọ̀dájú pọ̀ dalẹ̀ ni yín.
gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́wọ́ nínú ẹ̀ tẹ́ lọ́wọ́ nínú tó ṣẹlẹ̀ lónìí àsìkò ilẹ̀ máa wá gbà pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo sọ lórí àwọn lásán ẹ máa gbúrò ẹ máa kà wọ́n gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi ẹ máa kà wọ́n ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan lọ́wọ́ mọ́ wọn ń yọ kọ́dún yìí tó parí èyí tẹ́ ẹ fẹ́ nínú wọn á kú èyí tẹ́ ẹ fẹ́ nínú wọn kó kú á kú wọn á jáde láyé àfi tó bá sọ náà ba lókè o. àwọn Haúsá ń dáàbò bo ọmọ títí wọn wọ́n ń dáàbò bo ará títí wọn ẹ̀yin Yorùbá ń ta títí ń dànù ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ń ta dànù ìwà tẹ́ wù lọ́jọ́ kìíní àná máa sọ̀tọ̀ fún yín ẹ̀yin ọba yìí ó dàbí pé mi ní wá jáwọ́ kò náà ọ̀rọ̀ yín mi ní jáwọ́ kò mbẹ́ bó tilẹ̀ kó mọ mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú yín báyìí mo bẹ̀rẹ̀ pẹ̀lú yín fúlì mo bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn lórí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mo bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn lórí pátápátá máa ṣiṣẹ́ lẹ́yìn lórí níkànkan ni máa ṣiṣẹ́ yín nígbà tí ìwáṣẹ̀ orí burúkú tẹ̀yin bàbá alákọ̀ wọn bàbá yín ọba ilẹ̀ Yorùbá orí burúkú tẹ̀ ṣe lánàá tẹ́ ń kóyàn lẹ́rú nígbà táwọn òyìnbó máa dé ilẹ̀ Nàìjíríà ìṣe lọ bá yín níbi tẹ́ ti ń kóra yín lẹ́rú tẹ́ mú ọmọ Yorùbá ẹgbẹ́ yín tẹ́ ń dè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ tẹ́ ń dè ní nǹkan nímọ̀ tẹ́ ń fi èkán dè ènìyàn mọ́lẹ̀ nígbà táwọn òyìnbó máa dé ìṣe lọ bá yín nínú history pé báyìí àwọn pípì ìbáraẹ̀ ṣe mú ṣé ìṣẹ́mọ̀ òlú kan náà ni àárá kan náà ni wọ́n á kó wọn lẹ́rú ni alọ́sọ́yọ̀ ni alájagun láti Ìbàdàn alọ́sọ́yọ̀ alọ́ kó wọn lẹ́rú alọ́ sí Ìlọrin alọ́ kó wọn lẹ́rú alọ́ sígbá ẹ wá ń dè wọn mọ́lẹ̀ àwọn òyìnbó wá wò pé àwọn eléyìí ń dèrà wọn mọ́lẹ̀ ni ẹ bọ́ ṣe ń dèrà wọn mọ́lẹ̀ tó ń èèyàn Yorùbá tẹ́jọ́ ń ṣèdè ara yín ẹ ń dè wọn mọ́lẹ̀ àwọn òyìnbó wá sọ fún wọn pókè ṣé ẹrú ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn fẹ́ máa rẹ ẹrú lọ́wọ́ yín bá a ṣe di ẹrú òyìnbó rèé o ní mo fẹ́ gbọ́ yìí history yẹn ló fẹ́ gbọ́ lónìí tó bá ti jẹ́ pé ṣe lè máa tara yín ẹ tara yín fáwa àwa máa rà yín àwọn òyìnbó wa ń rà wá ó ń ra babaláku bàbá wọn nítorí wọn kó bàbá tèmi lẹ́rú wọ́n ra gbogbo àwọn ènìyàn nítorí àwọn òyìnbó bá wa níbi ìwà burúkú tá à ń wù lónìí tọ́wọ́n olórí burúkú ọba yìí wù lé náà wọn bàbá wọn lánàá ìwọ olórí burúkú náà wọn bàbá wọn wù tọ́nà wọn ń tẹ ẹrú wọn ń tẹ ènìyàn àwọn òyìnbó wá wò ó pé ẹ̀yin tẹ́ ń tẹ̀yàn yìí ìṣe ni kí àwa kúkú máa rà nígbà táwọn òyìnbó wá rẹ̀ èèyàn títí tó ti ra àwọn èèyàn tán wá wò pé ẹ̀yin tẹ́ ń tẹ̀yàn gangan afẹ́rẹ́ yìí náà bá a ṣe dẹrú òyìnbó nìyẹn tí ilẹ̀ Nàìjíríà fi bàjẹ́ lónìí tí gbogbo Áfíríkà fi bàjẹ́ ìwà yẹn náà ló ṣe wà nínú àwọn ọmọ wọn tọ́nà ìjọba lónìí àwọn ọmọ wọn lórí burúkú àwọn ọmọ wọn aṣèrè ọba òṣì àwọn ọba òfò ìwà yẹn náà ló wà lọ́wọ́ dè ní tí wọ́n ń ta àwọn ènìyàn ẹ wá ń ta ọmọ yín títí yín dànù Sunday Igboho tẹ́ ẹ rí pé Yorùbá ni tó ń lọ sí ààfin gbogbo yín pé torí ẹ̀yin ọba yìí lòun ṣe ń ṣe wàhálà nítorí pé àwọn olóṣèlú wọ́n ti gba right lọ́wọ́ yín òun dẹ̀ fẹ́ fi gbogbo àsìkò òun tóun ní láyé tóun fẹ́ lò ìwọ̀nba àgbà tóun fẹ́ lò láyé 100 years tó máa lò láyé òun á make sure pé things are going to be right ẹ̀yin ọba yìí wá ní no rárá ẹ fẹ́ kó wà right yín tó wà lọ́wọ́ politician kó wà ń bẹ̀ agbára yín tó wà lọ́wọ́ politician ọlọ́dún mẹ́jọ kó wà ń bẹ̀ ẹ̀yin máa wà lórí ìpèbè bàbá yín for 50 years 70 years àṣẹ ò sí lẹ́nu yín ẹnu olóṣèlú tó máa lọ oṣù méjì oṣù mẹ́ta ọdún méjì ọdún mẹ́rin ọwọ́ ẹ̀ làṣẹ wà ẹ wá rẹ́ nìkan náà ọmọ Yorùbá ó dìde Abíọ́lá dìde bẹ́ẹ̀ lánàá ó fi politics way ó fi dìde ẹ̀yin ọba yìí lẹ́pa Sunday Igboho ti dìde àti gbogbo àwọn àjìjàngbara pátá ẹ̀yin ọba ní Yorùbá yẹn ti dìde tẹ́fẹ́ gbẹ̀mí ẹ̀ àtijọ́ bẹ̀rẹ̀ àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà bí kú ló lóko ni bí pàkúté ni èyí tẹ́ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kékeré ni màá wá fún yín ní ńlá
ó dàbí pé mo ní láti lọ sí YouTube lóòótọ́ kó lè máa go viral ju mo ṣe èyí tí mo wò tẹ́tẹ̀ tí mo fi bọ́ wọn ọba yànnà mo rí viewer mo rí more than 5 million tó ti wò mo fẹ́ jẹ́ kó go viral jù yìí lọ olórí burúkú ni gbogbo wọn ọba lẹ́yìn Yorùbá kò sọ́ba Yorùbá lẹ́yìn ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ lẹ́yìn òun nìkan ni ọba tára ẹ̀ mọ́ ni ọba tá àgbọ̀sọ̀kúsọ lẹ́nu ẹ̀ nítorí pé ọba tó bá ti jẹ̀jẹ̀kújẹ ó máa sọ ìsọkúsọ ọba tó bá ti jẹ ìjẹkújẹ á wíwìkúwì òun ẹ̀ ṣe ń gbọ́ rádaràda lẹ́nu Olúbàdàn fi Ìbàdàn àtòkù má kọ àmọ̀ lọ́rùn má lọ olójú dà lẹ́ ṣe ń gbọ́ rádaràda lẹ́nu ẹ̀ ẹni tó fi arúgbó joyè tó ní làákàyè tó fi àgbà joyè tó ní làákàyè nítorí tó bá yẹ pé ọmọdé ló fi jẹ́ àsọpọ̀mọdé ń ṣe gẹ́gẹ́ bí ọmọdé ṣe ń ṣe tó ṣe ń ṣe ọba Ọọ̀ni of Ifẹ̀ tó dẹ̀ tún rẹ̀ ṣe ó tún rẹ̀ ṣe ní public láàrin gbogbo olóṣèlú tí wọ́n tó olóṣèlú tó ó sọ̀rọ̀ nú ẹ̀ wọ́n yálà wọ́n fẹ́ wọn ò fẹ́ ni bọ̀pá pé orí àwọn ló fi sọ̀rọ̀ yẹn ìdájọ́ ń bẹ̀ fún un náà báyìí pé ṣe ló sọ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn lórí àrùn wọn ni pé ẹ jẹ́ kí n sọ tán fẹ́ gbọ́ ẹ jẹ́ kí n sọ tán wọn aráàlú mi fẹ́ gbọ́ nítorí pé gbogbo wọn náà máa mọ̀ ó pé wọ́n fẹ́ lọ àtàkì Sunday Igboho gbogbo wọn náà jọ máa mọ̀ ó pé ilẹ̀ Yorùbá nation tá à ń ṣe wọn ò nífẹ̀ẹ́ sí gbogbo wọn náà jọ mọ̀ ń pa ẹ̀. mo fẹ́ dá lé níbi tí mo dé lónìí ẹ ti máa padà gbọ́ mi ẹ rí kí mo gbé dání ni kíní tí mo fi ń gbé fóònù dání ó bàjẹ́ so ẹ jẹ́ kí n dá lé ibi tí mo dé yìí a ṣe ìbẹ̀rẹ̀ ni ó kílẹ̀ tí rí ẹ máa rí 100 máa mú fọ́wọ́n ọba yẹn tán níkọ̀ọ̀kan máa mú látorí ọba Aláàfin of Ọ̀yọ́ máa bẹ̀ látorí ẹ̀ máa parí ẹ̀ sórí ọba tó kéré jù nílẹ̀ Yorùbá ìlú òdà àwọn èèyàn ń jẹ ìyà ìnira mú àwọn èèyàn nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń pa àwọn ènìyàn gbogbo obìnrin ilẹ̀ Yorùbá ìyàwó ilé ti daṣẹ́wó àwọn obìnrin ọmọbìnrin kéékèèké tí wọn ò yẹ kó ti mọ ọkùnrin nípa ìbálòpọ̀ wọn ti di aṣẹ́wó already ẹ̀yin náà ti bí ìṣàná kíyèsí ògùn ẹwọ ọmọ 21 years tó lọ pa bàbá 50 something years kí ló mú débẹ̀ kí ló gbé débẹ̀ ìlú ló sọ di bẹ́ẹ̀ kì í ṣe ọmọ tó ń ṣe nǹkan tó ṣe yẹn ó kàn ẹ rí pé ńgbà tó ń sọ̀rọ̀ tọ́lọ́pàá tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó ń ṣe interview fún ẹ rí pé ó kàn ń sọ kò rí gẹ́gẹ́ bí pé òun ṣe nǹkan tí ò dáa because inú ayé tó bára ẹ̀ ìlú location 419 tó bára ẹ̀ ni ó adapt brain ẹ̀ sí other ways ló tọ̀ ní brain ẹ̀ sí nǹkan tó yẹ kí ó máa forí kọ́mọ ọmọ 21 years kó dẹ̀ decide pé kó ń gúnyàn lọ́bẹ̀ kó ń pààyàn. ohun tí ọmọ yẹn ṣe kò sẹ́ni tó lè ṣẹlẹ̀ sí tí situation bá dé situation burúkú ló dé bọ́mọ yẹn kì í ṣe pé wọn ò tọ́ nínú ilé ẹ̀ ìgbà tí ìlú ò dáa kò sí orientation Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kò apply anything as a wisdom fún gbogbo aráàlú wọ́n kàn jẹ́ kí gbogbo aráàlú wà gẹ́gẹ́ bí wípé ṣe wá gbogbo ọ̀nà tó lè fi jẹun wá gbogbo ọ̀nà tó lè fi mu gbogbo ọ̀nà tó bá ti rí kó lè fi jẹun kó fi wọ́wọ́ wọn ò care nípa anybody àwa rẹ̀ nìkan látọdún yìí tá ti ń pè Ọlọ́run tá ti ń bẹ̀ Ọlọ́run wá gbé olóyè Sunday Igboho dìde pé tó mo rán ẹ níṣẹ́ Ọlọ́run ló ràn ẹ lè rí mú wàláhì ẹ lè rí mú kàkà kẹ́ mú ẹ̀yin Ọlọ́run máa mú kàkà kí ẹ mú olóyè Sunday Igboho ẹ̀yin Ọlọ́run máa mú kù ńlẹ̀ nítorí Ọlọ́run ló ràn níṣẹ́ yẹn subhanaka rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin alhamdulillahi ẹ máa bá mi type Yorùbá nation ẹ máa bá mi type Yorùbá nation ẹ máa bá mi type Biafra now ẹ máa tán Biafra now ẹ lọ mú Nnamdi Kanu kí lẹ mú fún ṣé kò lè jà fún ẹ̀tọ́ ìlú ẹ̀ ni ṣé Nnamdi Kanu ò lè jà fún ẹ̀tọ́ ṣe bẹ́ẹ̀ tọ́ ìlú ẹ̀ ló ń jà fún pé wọn ò ṣe mọ́ sọ̀rọ̀ yànnìyàn fi ń ṣe tí ìlú kan bá wà tí ìlú kan bá wà tó bá yẹ pé òun ò ṣe pẹ̀lú ìlú kan mọ́ tíyàwó bá kọ̀ tó bá ní tíyàwó bá wò pé àmì ìfẹ́ kọ mi mọ́ kì í ṣe túláàsì
tọ́kọ bá ní mi ìfẹ́ ìyàwó mi mọ́ kì í ṣe túláàsì kì í ṣe by force náà á láti fẹ́ á láti marry ara wa ọmọ lè disown bàbá ẹ̀ ọmọ ó lè disown bàbá ẹ̀ pé dádì mi ò fẹ́ yín àṣẹ bàbá mọ́ mi ì like yín àṣẹ bàbá mọ́ mi ì fẹ́ yín àṣẹ fádà mọ́ ọmọ lè disown bàbá lè disown ọmọ tọ́ba wa ní a fẹ́ yára wa lẹ̀ nílẹ̀ Nàìjíríà pé Yorùbá fẹ́ máa lọ tó yẹ kó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yin ọba ò ti wá ẹ̀yin ọba náà wá ní pé kádìdé ńlẹ̀ ká ṣá Ọlọ́run ọba tó lọ́jọ́ ìní Ọlọ́run ọba tó ní ọ̀la Ọlọ́run ọba tó ní ọ̀túnla Ọlọ́run ọba tó ní gbogbo ọjọ́ Ọlọ́run ọba tó mú ọ̀la tó mọ tó ṣẹlẹ̀ lọ́la Ọlọ́run ọba tó ní èní tó mọ ìpín òní tó mọ bẹ̀rẹ̀ òní Ọlọ́run ọba tó ní èní tó ti ní gbogbo ọjọ́ láyé gbogbo ẹ̀yin ọba lẹ̀ Yorùbá tẹ́ ẹ mọ̀ nípa tó wà nílẹ̀ lónìí wọ Ọlọ́run bá dákun bá mi gbé ìnira tó ju ìnira tó jẹ mí lọ ìnira tó pọ̀ ju ntẹ́ ẹni lọ́wọ́ lọ kó lọ ń gbélé lọ́wọ́ látàsìkò yìí lọ. Alhaji Ahmed Tinubu Alhaji Ahmed Tinubu kí ló dé kí ló dé kí ló dé ṣebí Sunday Igboho ẹ̀yin ṣe titi yín ní kẹ́ má ṣòṣèlú àwọn àṣẹ titi wa lọ́tọ̀ ni mi rò pé kò yẹ kówó kan fowó kan lọ́rùn ó ti yá ní lára nìyẹn ni ṣó ti yá ní lára nìyẹn sójà tí ṣe bẹ́ẹ̀ yìí ń ṣe níjọ́ tẹ́ ṣe chairman local government ẹ̀ náà ń dìbò káàkiri lọ́bẹ̀ lọ́ àtàkì yín náà oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin ṣe titi àwa náà ṣe titi wa tó yẹ kára wa máa ní ẹnìkan tó yẹ ká fara nira wa ni kò yẹ kó mú ìnira dání kò yẹ kó mú ìnira dání rárá ṣe bí ẹ ṣe chairman ẹ dìbò chairman local government ẹ rí kọ́mọ Yorùbá nation lọ́bẹ̀ kọ́ lọ́ àtàkì yín àtàkì náà àwọn tó bá yẹ pé kì í ṣe pé ó ti ní lára ó ti mú ilógóngó ẹ̀ẹ̀dẹ̀ tí rí nǹkan kan ṣe rí tẹ́ dáwọ́ lé yìí tẹ́ bẹ̀rẹ̀ yìí ní jújú ẹ̀tàn ọmọ yẹn á sọnù ẹ má wá o gbogbo yẹn lóṣèlú yẹn tọmọ yín bá ti sọnù ẹ má wá tíyàwó yín bá ti nù ẹ má wá tẹ́yìn gan fúnra yín bá ti nù káràlù má wá yín ẹ má bẹ̀rẹ̀ sí máa nù ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá gbogbo àfihàn yẹn ẹ kúrò náà àfihàn pé bá sáwá sí London kò sáyè London o kò sí àyè ní London kò sáyè l'Amẹ́ríkà kò sáyè ní France gbogbo ẹ̀yin olóṣèlú kò sáyè fún yín ní France kò sáyè fún yín l'Amẹ́ríkà kò sáyè fún yín London o ẹ má dánwò ẹ má wá o tẹ́ bá wá ẹ̀ ní délé pé o bẹ́ẹ̀ wá sílùú ẹ̀ ní délé pé tó bá wá bí ìyá yẹn ọba yẹn dáa gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tó bá bí bàbá yín dáa tó bá bí ìyá yín tó bá pé ìyá yín bí yín wọ́n dẹ̀ sọ yín lórúkọ orí burúkú tó sọ yín yẹn ẹ má bọ̀ bí báyìí ẹ má bọ̀ bí mo promise yín personally èmi mo promise yín ẹ̀rí wèrè ẹ̀yin olórí burúkú ọba ẹ̀yin olórí burúkú ọba òṣì èyí tó bá sùn lọ́wọ́ inú báyìí kò ní jíire èyí tó bá sùn lọ́wọ́ inú yín báyìí ìró aburú ló máa fi etí ẹ̀gbọ́ kí ló dé ẹ lé gbogbo èèyàn gbogbo ọmọ Yorùbá tó wà ní diaspora nísìnyí àti lé ní more than 10 million ọmọ Yorùbá personally tá a ti wà ní diaspora nísìnyí àti tó continent kan àti tó country kan tá a sá káàkiri kò sí ìlú tá a sí ṣe ìlú wa dùn nìyẹn ni kò sí tá a sí ìlú pé ìlú kan wà ó wà ní lábẹ́ ọ̀run yìí tí ọmọ Yorùbá ò sí bẹ́ẹ̀ kò tí ì sí tí ìlú wa bá da kí náà sá káàkiri fún gbogbo ibi tá a sá lọ gbogbo ibi táwọn èèyàn sá lọ kì í ṣe pé wọ́n rí ìrọ̀rùn bẹ́ẹ̀ olómi gbájò bá dùn àmọ́ máa fọdún kọ́dún ni lólómi fi jókòó sájò ilé dẹ̀ wá ń bàjẹ́ àwa wò ó pé ilé ń bàjẹ́ kìíní ti ń dàrú jù kólíkà solution PDP ti ṣe APC ti ṣe ológun ti ṣe kìíní yóò níyàtọ̀ ẹ̀yin tẹ́ pèrè ẹ̀ lólóṣèlú ló yẹ ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí Yorùbá nation tá à ń ṣe lọ́wọ́ lónìí self determination tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí referendum tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí petition tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí ẹ̀yin olóṣèlú ló yẹ kẹ́ ẹ gbégbá ẹ̀ bọ̀tí nítorí pé ẹ fẹ́ rọrùn faraàlú ẹ fẹ́ dẹ́kun faraàlú ẹ ń fẹ́ nira faraàlú ẹ ń fẹ́ karaàlú wọlé kó má sùn
ẹ̀ ń fẹ́ kí aráàlú jáde kó má wọlé, ẹ̀ ń fẹ́ kí aráàlú kán sùn kán má lè ní ìfọ̀kànyàbalẹ̀. Àfi kó jẹ́ yín nìkan. Látàsìkò yìí ìnira ti délé yín, wàhálà ti dénú ilé yín, ìdààmú ti dénú ilé yín, ẹ̀mí èṣù oríṣiríṣi ó ti gbò. Àwọn ọmọ yín máa gún yín pa mórí bẹ́ẹ̀dì. Àwọn ọmọ tẹ́ ẹ bí ló máa fọwọ́ ara wọn pa yín dànù. Gbogbo èèyàn ọba yẹn, àwọn ọmọ yín àti èèyàn olóṣèlú yẹn, àwọn ọmọ yín ló máa pa yín dànù. Ẹ máa kọ́ kalẹ̀ o, ẹ lọ nóòtì ẹ̀ dalẹ̀. Ẹ rí pọ́rọ̀ tí mo sọ yẹn, àṣẹ ti gùn, àṣẹ ti gùn. Ìwọ tó bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, fi àwọn ẹ̀yìn àṣẹ ni fèsì ṣe báyìí kó wọ́n ní èpè, yóò rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀. Ìwọ wèrè tó bá wá gbọ́ prógámù mi tó bá rí mi títì, mo fẹ́ kìlọ̀ fún ẹ o. Mo fẹ́ kó gbọ́ tó bá rí mi ní area àdúgbò kan kó wá pé ẹ̀ ń bọ́ ba máa gbé. Má wulẹ̀ pè mí o. Better kó keep quiet for life. Tó bá sọ̀rọ̀ kan anybody bá rí mi títì, mo sọ mo sọ síbẹ̀ tó bá rí mi tó bá pé mo ń bú ọba mo bẹ́ nìkan, màá gbé ẹ ṣépè ni o. Màá gbé ẹ ṣépè big time. Immediately infection bẹ́ẹ̀ ló ti máa rojú púpọ̀ mi. Mo sọ fún wọn tó wà ní Manchester tàbí wà ní whatever where tó bá lọ mention pé orí mi títì pé máa yìn ẹyẹ bú ọba mọ́. Má dán wò, má mention ẹ̀ lẹ́nu ẹ̀. Mi ìfẹ́ mọ bó ṣe tó, màá kó fún ẹni o. Kò jù bẹ́ẹ̀ lọ, ó dàbọ̀.